Ẹ káàsán lórí ìkànnì Àkàlàmàgbò TV. Mo kí gbogbo wa ní gbogbo ibikíbi tí a bá wà tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín náà ni. A kú dédé àsìkò yìí. Ọba ni wọ́n ti jí gbé yìí o. Ọba Olúfúnmilóyè ní Ìyàgbà local government kan mo pè bẹ́ẹ̀ ní Kogi State. Ọba òun wọ́n ti gbé. Wọ́n wọlé tọ̀ ọba wá gbé ni, kì í ṣe pé bẹ́ẹ̀ ọba rìn lọ lójú ọ̀nà. Bẹ́ẹ̀ ni. Ọmọ Yorùbá ni o. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń wí concerning the issue tó ń lọ wọ̀nyí, ìwọ̀nba ni mo máa ń blame àwọn ọba mọ́ torí wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba. In my own perspective, òun ni mo ń sọ ẹ̀. Wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba. Ìwọ̀nba ni ọba lè sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń fẹ́ Yorùbá nation. Wọ́n mọ pàtàkì, wọ́n mọ àǹfààní tó wà nínú Yorùbá nation. Torí gbogbo àwọn ọba tẹ́ ń wò yẹn, wọ́n kàwé, ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀. Wọ́n ti kó wọn sí abẹ́ even common local government chairman ó lè pàṣẹ fún wọn. So therefore, àwọn ọmọ Yorùbá tí wọ́n lọ sí House of Assembly, tó ń ṣe local government chairman, tó ń ṣe governor, tó ń ṣe president ni mo bá wí. Tí ẹ jẹ́ pé ọmọ Yorùbá ni yín, ẹ mọ àṣà àti ìṣe yín, ẹ wá débẹ̀ tó ẹ wá ń fọwọ́n pa ẹ̀dà ọba. Àwọn ni mo dá lẹ́bi. Ó dà pé bátìrì kíní mi fẹ́ off, jẹ́ plug kíní. Àwọn mo dá lẹ́bi. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kidnapper lé ní. Mo ìsọ lánàá. Nígbà tí mo ń ṣètò lánàá, gbogbo ẹ̀yin èèyàn wa lórí bíbá yìí. Mo ìsọ lánàá pé tó bá ti di èní tó jẹ́ Thursday, ìròyìn pé wọ́n ti jíyàn gbé là á gbọ́, or pé wọ́n ti pààyàn. Òun náà kọ́ lélẹ̀ ń sìn. Ọjọ́ Monday, wọ́n jí APC party chairman ní Ondo State. Wọ́n jí gbé ní agbègbè ó ti ẹ̀ common. Ó common ní Ọ̀sẹ̀ local government ní Ondo State. Ní ìjínigbé, ó common ńbẹ̀. Kò sí tó bá jíyàn gbé, ẹ máa gbọ́ Ọ̀sẹ̀ local government ní Ondo State ní agbègbè Ọ̀wọ̀. All the time ni àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀. Àwọn people wọ́n ń gbalẹ̀ lọ o. À ń ké gbàjarè lójoojúmọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, I'm just coming from work. Tí mo ti jí láti 5 a.m. I'm about to rest now, but mo ní láti gbóhùn sáfẹ́fẹ́ ní ṣókí kí tó wá fúlè ní alẹ́ fún like 1 hour or 1 hour plus for live show. Láti pé ká tí jọjọ pẹ̀kẹ́lù ẹ̀yin àti ẹ̀yin ènìyàn mi rere ní orí ìkànnì yìí. Wọ́n ti gba náà ti tán ìjẹ́mọ̀ wípé ní àná òru mọ́jú èní ní Benue, àwọn tí wọ́n sì pa ńbẹ̀ ó ní oyè tán jẹ́ o. Wọ́n lé ní 20 àwọn ènìyàn tí wọ́n pa. Àti ẹ̀gbà pé Benue àti Borno àti àwọn bíbí kọ̀ọ̀kan wọ́n ti fẹ́ gbẹ̀mí wọn tán bẹ̀. Ìjẹ́ mọ̀ pé àwọn ènìyàn ibi wọ̀nyí, àwọn ènìyàn ìkà wọ̀nyí, wọ́n adopt obìnrin aboyún ní Zamfara. Wọ́n jí obìnrin aboyún gbé ní Zamfara, obìnrin tó lóyún. Obìnrin yìí dẹ̀ bímọ sí àkàtà àwọn, ó bí méjì ló bí. Àwọn ará bí yìí dẹ̀ gbé obìnrin aboyún, wọ́n dẹ̀ gbé ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí, wọ́n dẹ̀ jù fún ajá wọn jẹ. Nígbà tí mo gbọ́ ìròyìn ẹ láàárọ̀, mo fẹ́ collapse. Ẹ lè believe bó ṣe ń ṣe mí nínú àgọ́ ara. Kí obìnrin jìyà kó lóyún kó wá kó jìyà fún odidi 9 months. Kó dẹ̀ bí ọmọ, wọ́n dẹ̀ gbé ọmọ tuntun, wọ́n dẹ̀ jù fájá jẹ. Ọlọ́run, ibo lójú rẹ̀ wà. Ó ní mo ṣe ń sọ ní gbogbo ìgbà pé kò sí àdúrà tẹ́ lè pè, kò sí ọ̀nà Ọlọ́run ò lè dá wa lóhùn. Ọlọ́run ti fún wa ní gbogbo nǹkan tí à ń wá. Kò ní ìdí ká wá lọ máa disturb Ọlọ́run mọ́. Kí la ń disturb Ọlọ́run fún? Gbogbo nǹkan ní àdúrà. Okay, ṣé Ọlọ́run ò rí wọn? Ṣé Ọlọ́run ò rí wọn? Ọlọ́run ò ṣe stop wọn nígbà tó ń gbé ọmọ tuntun tí ò tí ì ṣẹ̀
ọmọ tó ti dẹ́ṣẹ̀ kò tí mú mi ayé omi ilé ayé ò tí kàn sí lẹ́nu ká má ti máa sọ pé ẹ ṣe bó ti mú mi ilé ayé pé òun ló fà tó òun náà ti dẹ́ṣẹ̀. Ọlọ́run dẹ̀ ń wò nínú ó dẹ̀ bí ọmọ méjì twins wọ́n yọ ọmọ ní àkàtà ìyá wọ́n gbẹ̀bí fún ta ló mọ̀ nǹkan tó fi gbẹ̀bí fún wọ́n dẹ̀ gbé ọmọ wọ́n dẹ̀ jù fún ajá wọn jẹ láwọn kinní burúkú wọ̀nyí ọmọ jòjòló twins wọ́n dẹ̀ jù fún ajá jẹ. Ẹ jọ̀ọ́ kí la ti fẹ́ ṣe Ọlọ́run dákẹ́ ẹ mọ̀ àwọn èèyàn tó ń pa ní èdè ṣé àwọn èèyàn tó ń pa ṣé wọn kì í ṣe èèyàn Ọlọ́run ni ẹ jẹ́ ká jọ fọpọlọ gbé èmi ò sọ pé Ọlọ́run ń gbọ́ àdúrà mi ò dẹ̀ sọ pé Ọlọ́run ò sí ṣùgbọ́n ẹ jẹ́ ká lo ọpọlọ wa níbi tọ́rọ̀ wà yìí àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n pa kí ni wọ́n ṣe tí wọ́n pa àwọn Ọlọ́run dákẹ́ wò wọ́n níran ẹ wá àwọn ọmọ tuntun méjì tó ń fẹ̀mí wọn ṣòfò Ọlọ́run ò dẹ̀ ṣe kankan sí. Àwọn ará ibi ìtàn má dẹ̀ fẹ́ pààyàn aláwa kò bá rò ní wọ́n á máa pè Ọlọ́run ni wọ́n ń pè ní èdè Lárúbá àti tiwọn. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ni ibo ni ilé ayé lọ ibo ni Nàìjíríà ibo ni ọ̀rọ̀ Nàìjíríà dojúkọ wọ́n ti kọ́ńkà àwọn Nàìjíríà mi ó ti sure 100% sure pé wọ́n ti gbàgbára lọ́wọ́ Nàìjíríà mi ìyẹn no doubt about that there is no doubt about that wọ́n ti gbàgbára lọ́wọ́ Nàìjíríà mi àfi tá a bá fẹ́ tọra wa lókù ìwọ tó bá jẹ́ Nàìjíríà mi kó jáde síta kó wá wọ́n ti ní drone tí wọ́n fi ń detect wọ́n ní àwọn nǹkan tó fi ń detect tí ẹ bá fi drone wá wọn bọ̀ wọ́n ní nǹkan àwọn agbésùmọ̀mí ní wọ́n ní àwọn nǹkan tí Nàìjíríà mi ò ní lọ́wọ́ àwọn ní tẹ́ bá fi drone trace wọn bọ̀ wọ́n ti mọ̀ wọ́n ní sọ́wọ́ wọ́n ní àwọn detective àwọn gadget wọn gbogbo ẹ̀ náà ni tí àwọn part of Europe tó ń supply wọn láti fi kọ́ máa fún Nàìjíríà lápè ẹ̀rí kó ti tán ṣẹ̀rí kó ti tán ó ti tán po ìwọ tó ń wò mí tó ṣe ń sọ pé wọ́n Nàìjíríà náà dáǹsì ẹ sọ fún mi wọ́n Nàìjíríà ẹ̀dá àwọn tí wọ́n kidnap ní Ọ̀sẹ̀ local government ní Ondo state wọ́n rán àwọn méjì kán lọ gbé ransom fún wọn àwọn náà débẹ̀ wọ́n tẹ̀ wọ́n pa síbẹ̀ wọ́n release wọn ok ẹ máa wọ́n gbọ́ tí wọ́n dá wọ́n from 100 million wọ́n gé sí ṣé 100 million àbí 10 million tẹ̀ náà pé ẹjọ́ ẹ tó bá gbọ́rọ̀ yẹn bí a lè correct mi ní comment section mo gbàgbé ni o torí mo ṣe ń bọ̀ láti fi ṣe fáwọn ohun yẹn ń kùn mí very tired mo wà ní train tí mo ń kàrò yẹn bọ̀ is either 10 million 100 million whatever wọ́n gé owó yẹn wá sí 3 million ẹni tó fẹ́ gbowó wá ó dé ọ̀dọ̀ wọ́n kidnap òun wọ́n wá ṣèǹjì ẹnu wọ́n wá ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀mọ̀ kan wá di mẹ́ta APC chairman APC party chairman tí wọ́n kidnap òun kan àwọn méjì tó fẹ́ lọ gbé ransom fún wọn di mẹ́ta wọ́n wá ní kí each person kó lọ mú 30 million wá kó tó lè fi wọ́n lẹ̀ yẹ́rẹ́ kó ti tán wọ́n tó wá list àwọn nǹkan tó wá mú wá ráìsì sísè ń wù wá jẹ o jollof ráìsì tí wọ́n dín ẹran sí àti àwọn pọ̀mọ́ tó tata ti sá àwọn pọ̀mọ́ tó kábì táyà tata sá sínú ẹ̀ kán bá wọn kó wá pẹ̀lú omi tútù tó ṣẹ̀wọ̀n àwọn tí ẹlẹ́rìn dòdò tó ṣẹ̀wọ̀n kán bá wọn kó wọn wá àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn ayé lè ra inú ṣúgà ajẹkù fún àwọn ajáyé kú ni ó mà ṣe o bó láti bára wa ẹ̀yin olórí wa a ní àwọn ará àìṣedédé ará ayá máa mú wa rántí ará ọ̀run Rótìmí ọdún Akérédolú ò lè wà ń bẹ̀ kí nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ wọ́n tiẹ̀ ló ní àwọn ọlọ́ọ̀kan tí olúwa Rótìmí ọdún Ayọ̀ fi lẹ̀ nígbà yẹn wọ́n nígbà yẹn ara àwọn bíbù yìí rọ̀ l'Ondo state àdìgbà tó ti kún sí gbogbo àwọn òfin yẹn ò ṣiṣẹ́ mọ́ ọ̀gbẹ́ni tó wà ń bẹ̀ ń sìn kí lorúkọ ẹ̀ Ayédatiwa Ayédàrọ̀rùn kò dá kankan kò dá rọrùn kankan Ayédànira ni o Ayédà ìnira bẹ́ẹ̀ ni ìnira láyédà o bó la fẹ́ gbé gbà ẹ̀yin ènìyàn mi bó la fẹ́ gbé gbà ó ti tán po ẹ wo tó ṣẹlẹ̀ l'Ọ̀yọ́ state ẹ wo fídíò arákùnrin yẹn mi rò pé ẹ rí inú oko ló wà jẹ́jẹ́ ó lọ wo oko ẹ̀ wọ́n ka mọ́kò ó lóorin wọn níbi tó gàba sí
òun la fi ń sọ fún yín pé ẹ lọ jẹ àjẹsára. Wọ́n gún kò rán, wọ́n ṣá kò rán, wọ́n ṣe lọ́tùkìní kò rán, wọ́n ọkùnrin ní bọ̀bọ́ iṣẹ́ ọkùnrin mo gbé fún pé ẹ̀mí ẹ̀ ò lọ sí àwọn mẹ́rin wọ́n dẹ̀ mẹ́sàn wọ́n rí kan mú lára wọn, òun nìkan lára àwọn mẹ́rin wọ́n ṣàmìṣọ́ wọ́n ń hùdù ẹ̀ lórí ibẹ̀ nìkan ló ti lápá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yìí ló mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ tí wọ́n pa sóko. Tí ẹ bá jókòó tí ẹ ń ronú báwa ṣe ń ronú, ẹ̀yin Doughty Thomas, tí ẹ bá jókòó tí ẹ bá ní làákàyè tí ẹ ń ronú bá ṣe ń ronú, ilé ayé ò bá ti dà, gbogbo nǹkan tá a fẹ́ ṣe ò bá ti bọ́ sí. Bá máa bá ara wa jà, kí la fẹ́ máa bá ara wa jà sí? We have common enemy. The same people ló ń terrorize wa, ló oppress wa, àwa rìn kiri. We are restless. We are sleepless. Ẹ lè sùn kẹ́ fọwọ́ rọrí. Tẹ́ bá gbọ́ kẹ́rẹ́ ẹ̀rù á bá everybody. Ẹ lè máa sùn lórí ń sì kí nǹkan jábọ́ greet everybody àyà ajá. Ẹ ti rò pé àwọn ará ibi ló ti dé torí wọ́n ń wọnú ilé lọ gbéyàn. Ọba tí wọ́n gbé ní Kogi State ìbò náà ti gbé. Àwọn eyewitness sọ̀rọ̀ nípa ẹ̀ náà gbogbo bó ṣe ṣẹlẹ̀. This is getting too much. It's getting too much. Every day, ìròyìn ibi, ìròyìn ibú, ìròyìn ibú, ìròyìn àbádì. Ẹ lè gbọ́ ìròyìn dáadáa. Ẹ lè gbọ́ ìròyìn kan sọ pé àtẹ̀dúpẹ́ pé ìròyìn yìí ibi ìròyìn aburú ni lójoojúmọ́. Kí la ti fẹ́ ṣe sí? Òun láti ní ká gbóhùn sáfẹ́fẹ́ ẹ̀yin ènìyàn wa rere, ẹ pàdé wa lálẹ́. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín, Akalamago TV. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá lórí ìkànnì yìí. Ẹ ṣeun gan. Rally wa ń bọ̀ lọ́nà o, ẹ má gbàgbé. Ẹ gbọ́ tí a gbé bàbá wa Pásítọ̀ Agboola wá sí orí ìkànnì lánàá tó wá ṣàlàyé díẹ̀ fún wa. Ẹni tó bá ní di template flag wa 4x4 tó bá ní di template, ẹ kàn sí wa, a send the template flag yẹn. Ẹ lọ paint ẹ níbikíbi tí ẹ bá wà. Kẹ́yìn náà kẹ́ ní flag Yorùbá Nation sílé yín náà, of course. Yes, ẹ kàn sí wa, we send it to you. Kò ní bàjẹ́ o. Bàbá wa Bánjí Akíntóyè, mo kí yín, tàbí tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín. Bákan náà bàbá wa Olóyè Májàsọ́lá Ìgbòho-ṣà, ẹkùn ọkọ̀ Fúlàní, Ọlọ́run á dúró tì yín o, àti gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo wa. Ní rí jù báyìí lọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín tòótọ́, Akalamago TV. Ní agbára Ọlọ́run tí Ọlọ́run bá sọ pé kí ẹ̀mí wa máa bẹ, àádẹ̀ sì máa bẹ bí ọ̀bẹ ṣe ń bẹ́ṣu. Bẹ́ẹ̀ ni, a ti pàdé. Ajá ń sáré, ẹṣin ń sáré. Ẹ mọ̀, ìpọ̀nrín pọ̀ gbá àyà láyà ajá, kò lè bá wọn lérè ẹṣin lẹ́sẹ̀. Káàfàdà.